mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Mo kí gbogbo ojú tó wò mí káàkiri ayé, mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí, mo kí wa pàákú dédé àsìkò yìí, àsìkò gbójú ọjọ́ ti rí. Ẹ̀dẹ̀ ọdún bíbò ló ti rí lọ́dọ̀ ti yín, a kú oríire wípé Ọlọ́run tún jẹ́ kójú wọ́n tún rí èní. Gbàgbéjẹ́ àwọn èèyàn lájọ sùn látàná ló jẹ́ pé di mo ṣe ń sọ yìí èrò ti kúnlé wọn bìbà, torí pé ó dàárọ̀ táwọn sọ ó dà lùkì àmọ́ ni àwọn wọn ayé ti ń prepare níbo ni wọ́n fẹ́ sin wọ́n sí, tàbí wọ́n prepare láti gbé mi lọ mọ́ṣúárì. Ọlọ́run tí ò ní kíwé ò tọ́ sí wa, àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan, kẹ́ẹ̀já jọ wo ètò ọ̀rọ̀ tó lọ tòní. Ètò eléyìí àkànṣe ni, torí pé ní òpin ọ̀sẹ̀ yìí ní àná, níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun tá a wà nú ẹ̀ yìí ní àná yìí, a lọ sọ́dọ̀ ìyá Joshua. Iṣẹ́ tẹ̀yìn èèyàn rán mi, tẹ̀yìn ọmọ Yorùbá dáadáa rán mi, mo lọ jẹ́ lánàá fún ìyá Joshua. Ẹ̀yin tẹ̀sẹ̀ ń wò mí fúngbà àkọ́kọ́, tàbí ẹ̀yin tẹ̀ tiẹ̀ mọ̀ ta ni ìyá Joshua, tàbí ẹ̀yin tó jẹ́ pé táìtù tẹ rí yẹn lẹ ò pé omi gbọ́mọ ẹnìkan lọ, ká nítọ̀ ọ̀hún tẹ̀sẹ̀ wá wò ó, máa ní kán ṣó kílípù yẹn nígbà tó bá tásìkò láti fi rán wa létí kí ni tó ṣẹlẹ̀. Ṣàdédé níjọ́ kan lọ́sẹ̀ tó kọjá yìí níròyìn yẹn tàn kálẹ̀ wípé òjò gbẹ̀mígbẹ̀mí kan rọ̀ nílùú Èkó. Ó wá rọ̀ dé ibì kan lÉkòó tí wọ́n ń pè ní Kétu, Ìṣẹ̀rí Kétu. Níbí báyìí arábìnrin kan wà ńbẹ̀ tó jẹ́ pé ó bí ọmọ mẹ́ta. Joshua yìí ni àbígbẹ̀yìn ẹ̀, ó bí ọkùnrin méjì, obìnrin ẹyọ kan. Ọkùnrin làkọ́bí, obìnrin nìkejì, Joshua yìí ní kẹta tí ṣọkùnrin. Ṣùgbọ́n ó ní Joshua ó wà níbi ọmọ oṣù ni bàbá ẹ̀ ti fi wọ́n lẹ̀, ló ti já wọ́n lẹ̀, ló ti bóbìnrin míì lọ. Obìnrin yìí tí ń dákó pa kó ń dákún, ó ti wá fọkàn sí torí ó rí pé ọmọ ológo ni Joshua. Nínú gbogbo àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó bí Joshua yàtọ̀, ó jọ máa láàánú, ó jọ ọmọ tí máa ń ba kiri tó bá dọ́jà. Àwọn ọmọ yìí lọ léèwé, ó ní Joshua máa ń promise òun pé mọ́mì mi báwo rí gbogbo ìyà tó jẹ mi ni máa yọ ẹ́ kúrò ńbẹ̀. Obìnrin tí wá kẹ́mi lé báwọn ọmọ òun wọ́n á sẹ̀sọ̀ fóun, wọ́n á sọjọ́ fóun. Gbogbo èèyàn tó sì wà ńbẹ̀ lánàá ni wọ́n jẹ́rìí obìnrin yẹn wípé kò ráyè tọkùnrin rárá. Bó kọ̀rọ̀ yẹn iṣẹ́ ẹ̀ ló gbájúmọ́, kódà wọ́n ní di Sunday tó bá ti ṣọ́ọ̀ṣì dé wọ́n ló tún lọ sọ́jà torí káwọn ọmọ lè jẹ́ kí wọ́n lè mú. Nígbà tí mo dé ilé tó ń gbé, àánú ṣe mí. Abiyamọ kú ọ̀rọ̀ mọ́. Joshua àti ìyá ti gbọ́kànlé yìí, ó lọ sí iléèwé, ó wá ń padà bọ̀ lójò tá à ń sọ yìí bẹ̀rẹ̀ sí ní rọ̀, tó ń rọ̀ gidi tààrà. Òjò yìí rọ̀ débi wípé gbogbo ẹ̀yìnkùlé ilé tí àwọn ìyá Joshua ń gbé ló ti dìkìdá odò ńlá gidi. Torí pé tẹ́lẹ̀ náà lẹ́yìnkùlé wọn kànáà kọjá ń bẹ̀, ṣé ẹ kúkú mẹ́kọ̀ọ́, Èkó àti kànáà.
igi kan wà pákó kan wà tí wọ́n nà tẹ́rẹ́ tí Joshua ó gborí ẹ̀ àti gbogbo àwọn ọmọ tó bá ti léèwé bọ̀ tí wọ́n gborí ẹ̀ kọjá kí wọ́n tó bọ́ sílé. Orí igi yìí ni Joshua àtọmọkùnrin kan máa gùn o. Ṣeré lẹ́sẹ̀ wọn yí bọ́ sómi. Ilẹ̀ lásán dẹ́tẹ̀ tó ti dodò ńlá ẹ padà rí gbogbo ẹ̀. Kíá omi ti ń wọ́ wọn lọ àtòun àti kejì ẹ̀ tí wọ́n jọ ti léèwé bọ̀. Ọmọdékùnrin kan wà ní ilé ládùúgbò wọn ń bẹ̀ òun mọ̀wẹ̀. Ọmọdékùnrin yìí jáde sásìkò náà ó sì bẹ́ sómi láti lè dóòlà ẹ̀mí àwọn méjèèjì. Ẹ padà rọmọkùnrin náà tó rà bá sọ̀rọ̀. Láì gbà wá lásìkò ó tó gbé Joshua lọ o. Ọmọkùnrin yìí rí ẹnìkan ṣoṣo yọ ṣùgbọ́n kò rí Joshua yọ. Bí Joshua má ti gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra màrí tó dèrò ọ̀run, gbogbo wàhálà rẹ̀ ló gbogbo wàhálà ìyá rẹ̀ lórí ẹ̀ àti ìkẹ́mi létí ìyá ti ní lórí ẹ̀ ó já sásán. Nígbà tí ọmọ yìí kú wọ́n lọ pè ìyá lọ́jà. Ìyá ní wọ́n lọ pe òun wá látọjà ní pé kóun máa bọ̀ nílé. Ó délé tán ni wọ́n tú ìròyìn yìí fún un. Ó mà fẹ́ ya wèrè o. Ní ọjọ́ náà béèyàn torí ahun yóò sunkún níbi ìyá Joshua ṣẹṣẹ. Ẹ jẹ́ á wo díẹ̀ lára bí ìyá Joshua ṣẹṣẹ ń jọ náà ń bọ̀. Ṣàánú mi, ẹ gbà mí, ogun ìgbọ́ ọkọ̀ òyọjú látànà, òyọjú ìyá jẹ mí. Joshua! 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 Ayé mi o, ayé mi, ọmọ mi dà, bàbá àwọn ọmọ mi, ẹ jọ, ẹni ajá ọmọdé dúró yìí, ẹ jẹ́ àlọ́ wa, bẹ́ẹ̀ni ṣe mí lóògùn ẹ̀mọ́, ẹ wá lọ bá mi wá, ṣé mi nìkan ni, ogun ìpọ̀ o, ẹ ṣàánú mi. Ẹ̀yin abiyamọ ẹ gbà mí ìyá Victor ayé bọ́rọ̀ kàdà ọ̀dọ̀ yín ló máa ń jókòó sí ọ̀dọ̀ yín ló máa ń jókòó sí níbo ni yóò ṣe ẹ bá mi wà ní ọ̀rọ̀kọ̀ mi bàbá wọn ti sá lọ látàná kò yọjú ẹ bá mi wà ọkọ mi àyà àti rúkà ìyàwó yẹn tó ń jẹ mí. Ìyìn Olúwa dà, Joshua dà, ìyìn Olúwa dà, ìyìn Olúwa mi, ayé mi, ọ̀la mi, ọjọ́ ọ̀la mi, lọ́jìyàjìyà, ayé mi dà, ọkọ mi ni, Joshua, ọkọ mi ni, ọmọ olóògbé ni, ó máa ń sọ ni, ó máa ṣe common sense, ọmọ mi ò ní báwọn ṣe common sense, àwọn tíṣà wọn ti wọ́, mo máa ń lọ sí parent meeting, mo máa ń lọ sí pàjọ́, mo ń tọ́jú wọn, mi ò ń jìyà, ìdájí ni mò ń jáde, ìṣẹ́ tí mo rí lọ́dẹ mi ò lọ́wọ́dé, wọ́n tún gbà mí sọ́dọ̀ mi, ibi wọ́n ṣàánú mi ni, wọ́n ṣàánú mi níbí ni, wọ́n ṣàánú mi, wọ́n gbowó lé lọ́wọ́ mi, wọ́n ṣàánú mi ni, wọ́n gbowó lé, wọ́n ṣàánú mi ni, wọ́n ṣàánú mi ilé jóná, mo ní ẹ́sẹ̀nsì, Olúwa níbo lójú rẹ wà, ká ní mo ṣe, Ọlọ́run àwọn Ọlọ́run o, bàbá mi ò inú ọ̀wẹ̀ ni mo wà lánàá, mi ò jẹ́ kọ́kọ́, mo gbàwẹ̀ ní, mo sọ jẹ́ nínú mi tó gbọ́ ọmọ mi kú, ẹ̀yin abiyamọ, ẹ̀yin èèyàn ẹ̀jọ́, ẹ bá mi wọ́ ọmọ mi ṣẹ́ mi nìkan ni, mo gbàwẹ̀ lánàá, ẹ wò bẹ́ẹ̀ ló ṣe pélé mi lórí, ṣẹ́ mi nìkan ni, ayé mi ni, ọlá mi ni, ọjọ́ ọ̀la mi, kò ní bá wọn ṣe kọ́mọ̀nẹ́tì, mo fẹ́ bọ́ sí Jẹ̀sán, mo lọ sí sùn wọn last week, mo ti rí orúkọ ẹ̀ nínú àwọn tó máa bá wọn ṣe orí fọ́tò wọn gbowó lọ́wọ́ mi ń bì wọ́n ṣàánú mi ń bì báyìí wọn gbowó lọ́wọ́ mi wọ́n ṣàánú mi ni ìgbà tí lèmi jóná náà ní kí wọ́n á mọ mánéjì wọn gbowó wọ́n ṣàánú mi ìgbàlẹ̀ wọ́n ṣàánú mi mánéjì ibi tó jóná wà lọ́ọ̀kan yìí ibẹ̀ ni mò ń gbé tán. ẹ wo ẹrọ pariwo wọn ń pọ̀rọ̀ lẹ́nu wọn ni ẹrọ pariwo. ẹ ṣàánú mi wọn gbowó lọ́wọ́ mi wọ́n ṣàánú mi ń bì ilé tí mò ń gbé nìyẹn lọ́ọ̀kan yẹn òun ló jóná yẹn òun ló wà lọ́ọ̀kan ilé tí mò ń gbé lọ́wọ́ lọ́ọ̀kan ibẹ̀ yẹn ló jóná àwọn ni kí wọ́n máa mánéjì níbí nígbà tí mi rówó lé ọkọ náà
náà dẹ̀ tún ti sá lọ wọ́n ti pakọ́ látànà bàbá ọmọ mi kò yọjú ìyá ti jẹ mí mi ní sátidé mi ní sọ́ndé ọmọ tí máa ń lọ ṣòru máa kó wọn dání mò ń jìyà mi fi tírẹ́dà ni mí mo ń ta ayọ̀sọ̀ mo ń ta fruit ní bíríìjì ní ẹgbẹ́ bíríìjì myself àwọn káyìn náà tún máa lé mi ìgbà tí wọ́n wá lé mi títí lánàá ìyá kan náà tún wá ń bọ̀ ìyá yẹn wá ní kí n gbé ọjà mi mo ní màmá ẹ kọjá tó bá jẹ́ pé ìyá yẹn náà ló wà níbi ọ̀rọ̀ mi ọlọ́run á ṣe ìdájọ́ wọn torí pé mo lárúgbó ẹsẹ̀ màmí ti wọ́ èmi ni mò ń tọ́jú wọn èmi nìkan nìyá mi bí èmi nìkan lóbìnrin Àjọkẹ́ wà ń lé mo ti gbowó skul lánàá mo ní kọ́ bá mi sọ 10,000 ní ẹ̀ headmaster wọn ti pè mí ìyá mi níyà mi lẹ́nì kankan kò sọ́kọ̀ mi lẹ́nì kankan wọ́n ṣàánú mi bí ni mi lọ́kọ̀ mi lálẹ́ Ọ̀yọ́ state. mo rò pé ẹni ṣẹ̀ ń wò mí fúngbà àkọ́kọ́ tàbẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ ń wo kí ló ṣẹlẹ̀ yìí ó ti yẹ kó yé yín tó ṣẹlẹ̀ nígbà tí omi gbé Joshua lọ reaction ìyá ẹ̀ lẹ́rí yẹn àwọn ọ̀rọ̀ kan wà tárábìnrin yìí sọ tó pa mí lẹ́kún tó sì gbomijé lójú mi wípé kò sí ìrètí fóun mọ́ láyé torí pé ìrètí òun ló ti kú yìí ọ̀rọ̀ yìí jẹ́ nǹkan tó pa mí lẹ́kún ó jẹ́ nǹkan tó gba omijé lójú mi ọkàn mi ò gbé mo wá rò kó dáa ẹ ṣe jẹ́ kọ́mọ Nàìjíríà fún arábìnrin ní òòpù ìrètí tó rò kó ti tán yẹn ó yẹ káwa dẹ̀ lè fún un kó lè mọ̀ pé ọmọ ló kú ṣùgbọ́n Ọlọ́run ò kú Ọlọ́run tó dá wa ó wà síbẹ̀ kò kú mo wá jáde síta mo ní kẹ́yìn ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá ọmọ aládé ká ran ọmọbìnrin lọ́wọ́ ká fún ní ìrètí ká mọ̀ pé n tó yẹ kí Joshua ṣe fóun ọmọ Nàìjíríà lè ṣe fún ọmọ Yorùbá aládé lè ṣe fún ọmọ Yorùbá àtàtà lè ṣe fún ẹ̀yin èèyàn sì gbọ́ sí mi lẹ́nu bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí a ti pa tó 2,500,000 tàbí jù bẹ́ẹ̀ lọ ó ti ń gbẹ́nulé 2.6 tó ti wà lọ́wọ́ mi báyìí mo wá tẹkọ̀ létí lánàá mo wá lọ sékòó mo wá arábìnrin lọ mo fàṣìkò yìí dúpẹ́ lọ́wọ́ Faith tí wọ́n wà ní Faith Abíọ́lá tí wọ́n wà Faith Adébọ́lá tí wọ́n wà ní Aláròyé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà fún mi torí pé Mr. Faith Adébọ́lá ni wọ́n lọ sí Èkó ń bẹ̀ ni wọ́n kọ́kọ́ lọ rìkọ́ọ̀dù obìnrin tá a fi hàn aráyé èmi náà wá pè wọ́n lánàá mo pe arábìnrin kan tọ́jọ́ ń ṣiṣẹ́ ìyẹn ló wá fún mi ní nọ́mbà Mr. Faith Adébọ́lá ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n sì ti fún mi ní àdírẹ́sì bí mo ṣe lè débẹ̀ wọ́n fún mi ní nọ́mbà baálẹ̀ ìlú yẹn wọ́n sì tún fún mi ní àdírẹ́sì bí mo ṣe lè dọ́dọ̀ obìnrin lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo pe baálẹ̀ sì ní kí n wá bò ní Mòwe báwọn wà ní Mòwe màá lè máa gbé àwọn dání lọ síbẹ̀ fine mo tún fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ baálẹ̀ Ìkòsí Kétu àwọn náà gbìyànjú gan gidi àjọ lọ síbẹ̀ ojú rí tó ká tó débẹ̀ torí pé tán bá sọ fún mi pé déèyàn ń gbé ibẹ̀ yẹn ó bomi sí mi lẹ́mìí ìjọba Èkó ẹ bá wa tún àwọn éríà yẹn ṣe ẹ bá wa fojú wo àwọn éríà yẹn kò sọgbọ́n kó má dà wọ́n láàmú láwọn orú àwọn ọbẹ̀ yẹn ní bíbẹ̀ yẹn ṣe rí ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ wọ́n nídìí ìrànlọ́wọ́ ìjọba láwọn éríà yẹn orí pákó tá a gbà ẹlẹ́dàá ló yọ mí in fact mo kọ́kọ́ bọ́ bàtà tí mo wọ̀ lọ mo wá wọ́n ti sọ fún mi láti ilé pé kí n kó dánlọ́ọ̀bù dání o òní mo wá wọ̀ ebi lẹ́rìí tí mò ń kọjá lórí pákó yẹn Ọlọ́run ni ò ní káwa náà ṣe ṣeré sínú omi aṣáàdúpẹ́ lọ́dọ̀ lọ lábàbẹ́ gámàdé ìnàpẹ́nu kábàbọ́pọ̀ lọ ní olóró
adé ìlú Ìkòsì bójá kò sí Ṣẹ́rí àbí Ìkòsì Kétu ẹ gbọ́ gbogbo ẹ̀ nínú bẹ̀ nígbà tá a débẹ̀ ohun tá a bá bọ̀ láti ìlú Ìkòsì Ṣẹ́rí àbí Ìkòsì Kétu mi ò rántí tó jẹ́ mọ́nu méjèèjì lọ́dọ̀ ya Joshua ohun tá a bá bọ̀ rí live and direct ẹ̀jẹ̀ àdánwò. Mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri ayé, mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí, mo kí wa pa kú dédé àsìkò yàsìkò gbogbo ọjọ́ ti rí. Orúkọ tèmi lálàwé Adébáyọ̀ Sàbúrì ọmọ bàbá tíṣà lábẹ́òkúta tí mo wá mọ̀ sí bàbá gbàgede. Ibi tí mo wà yìí ni wọ́n ń pè ní Ìkòsì Ṣẹ́rí nílùú Èkó. A wá sí ilé ìyá Joshua èyí tí omi ọ̀gbàrá tó gbé ọmọ ẹ̀ lọ. A wá ṣe wọ́n ní pẹ̀lẹ́, a sì wá jíṣẹ́ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, iṣẹ́ tẹ́ ẹ rán mi a wá jẹ fún wọn. Lágbára Ọlọ́run a fẹ́ ṣèlérí ilé tẹ́lẹ̀ máa kọ́ fún wọn, a fẹ́ fún ní oògùn, a fẹ́ fún wípé ọmọ ẹ̀ kú ṣùgbọ́n ẹ̀yin ọmọ Nàìjíríà kù, tẹ́ ẹ fẹ́ sọ fún pé ìrètí sì kù kó má sọ ìrètí nù. Iṣẹ́ rí la wà yìí nílùú Èkó ní etí ní àgbọ̀wá Ìkòsì ní Ìkòsì Ṣẹ́rí òun la wà yìí tí a ti fẹ́ wá bá ìyá Joshua sọ̀rọ̀. Ẹ máa bá mi ká lọ, ẹ wá kan fìdílé tàbí kẹ́ fìdílé kan kẹ́ jẹ́ kájọ wo ètò tí a fẹ́ gbé wáyé. Ọ̀rọ̀ tó ń lọ ó náà ní ètò lórí ìkànnì Bàbá Gbàgede Ìmọ̀ TV. Ẹ máa bá mi ká lọ. Mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri ayé, mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí, mo kí wa pápá dédé àsìkò yìí àsìkò gbogbo ọjọ́ ti rí. Ẹ̀dọ̀dùn bí òbó ló ti rí lọ́dọ̀ ti yín, a kú Sunday olóyin. Ẹ rí mi pé ọ̀tọ̀ níbi tẹ́ tó ti rí wa yìí, ibi tí a wà yìí ni wọ́n ń pè ní Ìkòsì Kétu ní ìlú Kétu nílùú Èkó. Mo wà pẹ̀lú arábìnrin kan tí a fi wípé àgbàrá gbé ọmọ ẹ̀ lọ nílùú Èkó, kí orúkọ ọmọ náà jẹ́ Joshua, tí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ bá mi dá sí ọ̀rọ̀ yìí. Gẹ́gẹ́ bí ìlérí tí mo ṣe fún yín pé máa wá obìnrin náà kàn àti wá kàn, ìyá náà ló jókòó tì mí yìí. Baálẹ̀ wọn wà lórí ìjókòó. Kódà arábìnrin tí wọ́n gbà sílé pàápàá nígbà tí ilé tó ń gbé tẹ́lẹ̀ jóná, arábìnrin náà wà lórí ìjókòó. Ṣé ẹ mọ̀ pé ọmọdékùnrin kan tó ṣe àyàkókò nàkí tó fi hàn wípé akíkanjú èèyàn lòun nípa ìbáwa wọnú omi láti lọ dóòlà ẹ̀mí àwọn ọmọ tí wọ́n kó sómi, ṣùgbọ́n tó jẹ́ pé ẹnìkan péré lórí mú jáde, òun gan fẹ́ bá lọ, Ọlọ́run ló yọ ọ́. Ọmọkùnrin náà wà pẹ̀lú mi, ṣùgbọ́n o a ti kọ́ pé ibi tí Joshua ó bá lọ nù, wọn ò rí Joshua yọ síta, àmọ́ wọ́n rí ọmọkùnrin kan yọ síta. Ọmọkùnrin ọ̀hún rèé lẹ́gbẹ̀ẹ́ mi níbí, òun náà wà pẹ̀lú wa live and direct from Ìkòsì Kétu nílùú Èkó lápá yìí. A máa gbọ́ ọ̀rọ̀ lóríṣiríṣi látẹnu wọn. Kí ló ṣẹlẹ̀? Báwo ni iṣu ṣe kù àti báwo lọ̀bẹ ṣe bẹ́? Kí ni wọ́n ṣe rìn tí iṣu mẹ́ta tó fi ṣe é dì ní méjì méjì? Ẹ má jẹ́ ká bópo lọ́lé olóró. Ẹ má jẹ́ kí aṣọ iléyá di lépẹ́. Irú òní tọ́ sí wa lágbára Olódù ọba òkè. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ mi ò ní di. Bàbá Gbàgede Ìmọ̀ yín náà rèé láti ìkànnì BGI TV Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣàn. Mo wà live and direct pẹ̀lú ìyá Joshua. Kí ló ṣẹlẹ̀ sárábìnrin náà? Báwo ni wọ́n ṣe rìn kí ló dé? Ẹ jẹ́ ká jọ gbọ́rọ̀ lẹ́nu ìyá Joshua. Ìyá Joshua ẹ ǹlẹ́ o, ẹ pẹ̀lẹ́, ẹ kú àtẹ̀mọ́ra. Kí ni tó ṣẹlẹ̀ gan? Ẹ sọ̀rọ̀ sókè torí gbogbo ọmọ Nàìjíríà ló ń gbọ́ yín. Níjọ́ Monday mo wà lọ́jà. Tó bá ti ó lọ sí school níjọ́ Monday. Ta ló lọ sí school? Joshua lọ sí school níjọ́ Monday. Aṣọ tó máa wọ̀ lọ́sàn-án mo ti kó dání pẹ̀lú bàtà. Òjò yẹn ṣe wá ń rọ̀. Joshua wá gbalé wá. Ó gbalé wá. Mi mọ bó ṣe jẹ́ tó fi Joshua fi débi. Tẹ́lẹ̀ school ló máa ń ọjà ló máa ń gbà wá. Ọjà ló máa ń gbà wá bá mi. Bí tí mo ti jókòó, tí mo ti ojú Ọlọ́run pẹ̀lú Ọlọ́run ṣàánú mi o. Kí lẹ̀ ń tà gan? Wọ́n tèso, wọ́n ta iron sponge, wọ́n tèso. Bí tí mo ti jókòó láwọn aráàlú wa ti dé pé kí n palẹ̀mọ́ kí n máa bọ̀. Mo ní ẹ jọ̀ọ́, kí ló ṣẹlẹ̀ sọ fún mi. Ìgbà tí wọ́n fi mú mi dé tòsí ilé, gbogbo mi ti bó mi lọ. Mi rí Joshua mi mọ́. Olódù ọba òkè ò ní jẹ́ ká fojú sunkún ọmọ. Ohun tá jẹ là ń wá kiri, ohun táwọn ọmọ wa ò jẹ là ń wá kiri.
ṣùgbọ́n o àní délé bábànújẹ́ lágbára olódù ọba òkè. ìyá Joshua rèé ohun táwọn ọmọ jẹ ló wá lọ sọ́jà o àmọ́ ńgbà tí ó fi dé fojú ara ẹ̀ rí ọmọ tó bímọ o. ẹ sọ ọ̀rọ̀ kan tó gbomijé lójú gbogbo ayé. bàbá Joshua ńkọ́ kí ló ṣẹlẹ̀? bàbá Joshua ọdún kẹsàn-án lélẹ̀ tí mo ti ń ká àwọn ọmọ yẹn káàkiri mo ti bóbìnrin lọ ó lè wó pé mi lè ká àwọn ọmọ mi náà kémi náà lọ lọ́kọ mo ni mo ṣe ń di àwọn ọmọ yẹn káàkiri ibi tá à ń gbé ti jóná ibi tá ìgbà tó tún ti sá kúrò nílé ni mo wá sọ́nà bíi pé kí n tún máa bọ̀ lọ́nà àdúgbò bí ó tún súnmọ́ my 12 ọjà tí mo ti ń tajà kí ni mo ráyè ṣọ̀rọ̀ ajé mo ni mo fi wá sàdúgbò bí nígbà tá a dé dádúgbò bí à ń mánéèjì ara wa ń bíbà mo ń sanwó lé pápá tí mo wá gbà tí mo kó àwọn ọmọ yẹn sí ìgbà tó yá nílé pápá jóná ní last year Joshua wà níjọ́ tí ilé pápá jóná rẹ̀ òye lòun ò lọ sí school ọmọ yẹn ṣe dìde wá bá mi nìyẹn ìgbà tá a máa fi délé lálẹ́ ilé ti jóná ìkọ̀kọ̀ ò ṣe Joshua ò jóná mọ́lé wọ́n tó ṣe ń kó wọn káàkiri nìyẹn kí wọ́n tó wá gbà mí sí ibi ìbàyí pé kí n máa bọ̀ ọ̀dẹ̀ gbówó lé lọ́wọ́ mi ní sanwó pé kí wọ́n máa mánéjì ń bí ìbàyí bí náà mo sì mánéjì tí eléyìí tó fi wá ṣẹlẹ̀ sí mi. arákùnrin wa wọ́n ṣe ń bọ̀ wá bá yín o kí lorúkọ ẹ̀ àwọn ń kọ́ arákùnrin náà dá máa bọ̀ ìwọ dìde bẹ̀ wọ́n kọ́ ókè ṣé ẹ̀gbọ́n Joshua ni ṣé ẹ̀gbọ́n ẹ̀ ni gbogbo ayé jókòó wọ́n ní ẹ̀gbọ́n Joshua rí àwọn mélòó gan lẹ́bí. àwọn mẹ́ta Joshua àdúrà gbé mi síkẹ̀ àánú olúwa pọ̀. àánú yẹn ni last born ok fún aláyọ̀ọ́yá ẹ máa bọ̀ ọ́. arákùnrin tá à ń wò yìí òun ni ó ṣe ọkàn akin tó bọ́ sínú omi láti lọ yọ Joshua a sì padà débi tí omi náà wà a padà débi tí Joshua tí omi ti gbé lọ. arákùnrin wa kí lorúkọ ẹ? Ọpẹ́yẹmí lorúkọ. Ọpẹ́yẹmí níbo ló ń lọ ńjọ́ náà àti pé báwo ló ṣe mọ̀ pé nǹkan yẹn ń ṣẹlẹ̀? ìjọ náà mo ń bọ̀ láti ibi iṣẹ́ torí wọ́n ní kí wọ́n fáwọn àbúrò mi lójú kọ́ máa tẹ̀lé láti wọ́n á mú àwọn àbúrò mi wọ́n wọlé mú fún wọn lóúnjẹ ní ọkùnrin kan tó dẹ̀ wà nínú yàrá nínú àbúrò mọ̀ fún lóúnjẹ wọ́n sọ fún mi nípa ẹ̀gbọ́n mi bọ́ta pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ mo ní kí ló rí tó fi sọ wípé nǹkan fẹ́ ṣẹlẹ̀ ẹ ṣáà bọ́ta ẹ̀yẹn bọ́ta ẹ máa mọ nǹkan tí mò ń sọ mo ṣe é ṣe kí ni wọ́n rà pé mo kọ̀rọ̀ sọ́mọ ọkùnrin ẹlẹ́ni torí pé mi ò rí nǹkan tó rí kò dẹ̀ bọ́ta. ọmọ náà tọmọ ọdún mélòó? bí like 50 years ní sàn. mo ṣe bọ́ta mo ṣe lọ wò mí dẹ̀ rorò torójò ti pa mi wọlé mo wá rorò tí mo kàn ṣe ní máa wo ibi tó ní kí n lọ mo kò wọ̀n kan wọ́n á ní ṣé èèyàn lélẹ̀ ni àbí àwọn ẹran ilé mọ́ òkà mo rí èèyàn lélẹ̀ mo wá rí táwọn ènìyàn porúkọ mi mo wá ní Joshua lélẹ̀ yìí àti ẹnì kejì wọ́n pé àwọn méjì ló wà nínú omi yìí mo kàn ṣe mú kí. aṣọ wo ló wà lọ́rùn wọn? aṣọ skul wà lọ́rùn àwọn méjèèjì. so wọ́n ti skul bọ̀ ni. bẹ́ẹ̀ ni sà wọ́n á ṣe kí ni mo yẹ wò pé ọmọ méjì nínú mi lọ o mo gbọ́dọ̀ ṣe kí ni ẹ fi àwọn ọmọ méjèèjì láti yọ wọ́n kúrò nínú mi bí mo ṣe tú ìròdì mi ni mo kàn ṣe bọ́ kúrò nínú mi. ìwọ mọ̀ wẹ̀ tẹ́lẹ̀ ni. bẹ́ẹ̀ ni sà mo kàn ṣe kí ni mo kó sínú omi yẹn mo dẹ̀ tiraka láti yọ àwọn méjèèjì wọ́n mo rí kan yọ ibi tí mo ti yọ kan wọ́n á ní kí n tún gbìyànjú láti lọ yọ ìkejì ibi tí mo ti dìímú lọ́rùn ọwọ́ bí omi àgbàrá tó ń bọ̀ fáwọn yìí já àwọn méjèèjì ni ó wá pín wa sí ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti pín àwọn méjèèjì sọ́tọ̀ọ̀tọ̀ mo tún wá tiraka pé irọ́ o mi ní gbà máa rí mẹ́sàn-án pé mo rí ọmọ yìí gbàálẹ̀ mo tún ṣe kí ni mo ṣe wẹ̀ nìyẹn tí mo ti ń wẹ̀ lọ tí mo kọjú mi rí ọmọ yìí mo tún wẹ̀ pé irọ́ màá tún lọ sísà lómi yẹn àmíṣọ láti rí ọmọ yìí mo tún lọ mi tún rí mo tún gbórí sókè padà mo wá ń béèrè láwọn èèyàn tó wà ní agbègbè Pẹpẹjọ ṣé bá mi rí ọmọ tí mo wá lọ́ba láwọn náà rí wọ́n rò pé ẹ̀rọ ọmọ kẹ̀ mo kàn ṣe ní jẹ́ kí n máa wẹ ìwé onísàlẹ̀ lọ bóyá màá pàdé ẹ̀ lọ́nà bí tí mo ti ń wẹ̀wẹ̀ ìsàlẹ̀ lọ nìyẹn mo rò pé mi ìrọ ọmọ yìí bí mo ṣe dé àárín kan ní mo yẹ já wọlé mo rò pé ṣé Canada la pé bíbá yìí ni àbí odò ibi tí mo tún wá tiraka pé kí mo tún fi fọ́ọ̀sì tún bọ́ta sẹ́yìn ègé mo tún ẹsẹ̀ mi ò dé kán lẹ́lẹ̀ mo kàn rí pé kí tún move mi wá rí bi àti lọ mọ́ bí kékeré kan déyàn mọ́ nù mi tẹ́ẹ̀kì bẹ́ẹ̀ ni mo ti ọ̀tá tèmi gan ti dákú tí mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ the way ni mo kàn rí pé
omi yẹn kàn ṣe kí ni ó rú mi wá sókè bẹ́ẹ̀ ni yèmí ti ṣí wọ́n wò báyìí ọmọ ẹ̀kọ́ ṣe ń pa orúkọ mi lé pé ẹ jọ̀ọ́ ẹ gbà mí mọ́ ní Joshua sí agbára fún mi mọ́ láti ṣe kí ni láti gbọ́ àsìkò tó wà bọ̀ má wọ̀rí jẹ́ kí n yọra mi tí bá ti yọra mi màá bẹ́ lódì kejì wá gbà ẹ̀lẹ̀ bí mo ṣe kí ni mo kàn ṣe pé àwọn èèyàn ládùúgbò ni pé wọ́n bá mi wá bambú bọ́ta láti fi yọra mi tí mo ṣe yọra mi tí mo ṣe ń bọ̀ ń ta mo tún jábọ́ sínú ibòmí ègé mo ṣàrò pé lẹ́yìn gan ọmọ yóò ní lọ màá tiraka láti ṣe kí ni láti yọ mo ṣe kí ni ara mo dẹ̀ tí balẹ̀ náà mo tún tàn lọ sódì kejì láti lọ wò ó mọ̀ pé mi máa rọ ọmọ yìí kẹ mo tún bọ́ sínú omi again mo á rò pé ọmọ yìí mi ò rí mọ́ bóyá tí bá tún lọ sí other side ní ọ̀nà kílọ̀ mi ti gbàgbé orúkọ street Ajọmọ bóyá màá rí pé agbára mi ò gbé mọ́ ibẹ̀ ni mo ti ṣubú sílẹ̀ lẹ̀ táwọn èèyàn ti wá fà mí dìde. ẹ̀yin tá ń wò wá nílé a gbọ́ pé wọ́n ti rí òkú Joshua a sì gbọ́ pé wọ́n ti sin baálẹ̀ ìlú wọ́n wà lórí ìjókòó níbí àwọn náà máa sún mọ́ wa nísìn torí pé gbogbo ọmọ Nàìjíríà rán wa sí ìyá Joshua gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ BGI TV Bàbá Gbàgede Mọ̀ Tẹlifíṣàn gbogbo yín ti rán wa sí ìyá Joshua màá dẹ̀ jíṣẹ́ yìí lójú gbogbo ayé ni mo ṣe mọ̀ọ́mọ̀ jẹ́ ká lọ ní live láti lè jíṣẹ́ náà kò sáwo kan nínú awo ẹ̀wà kò sí bójúbójú kan níbẹ̀ wọ́n ní wọ́n ti rí òkú Joshua baálẹ̀ ẹ bá wa sún sí àyín mọ́bísà. wọ́n ní wọ́n ti rókú Joshua wọ́n dọ̀ sọ pé wọ́n ti sin. nígbà tí wọ́n rókú ẹgbẹ́ sọ̀rọ̀ sókè nígbà tí wọ́n rí òkú Joshua tí wọ́n sì Joshua tán ní alẹ́ ìpínlẹ̀ mọ́ alẹ́ nígbà tí wọ́n ní jọ Monday jọ Tuesday lárúkọ ẹ̀ ìgbà tó máa sí ní Tuesday yẹn nígbà tó máa di Wednesday òjò ńlá tó túrọ̀ tó wó òkú Joshua jáde àṣẹ tó pe àwọn ọmọ ńlá àṣẹ tó gbẹ́bẹ́ tó jí wọ́n ṣẹ̀ sí òun jẹ ẹ̀rọ gbogbo ọmọ Nàìjíríà wọ́n jọ ń tọrọ náà kó bá dá sọ̀rọ̀ kan náà wá ń bì wọ́n jọ orí ká ní pé kànáà yẹn ti wà ní ṣíṣe tẹ́lẹ̀ ni mo bí pé ògbó nǹkan tó ṣẹlẹ̀ yóò lè ṣẹlẹ̀ sí Joshua. ọ̀dà gbogbo ọmọ Nàìjíríà a ti gbọ́ rìpọ́ọ̀tù báyìí mọ́mì tí wọ́n fún ìyá Joshua nílé màmá náà wà níbí báyìí bójú ọ̀rọ̀ kan àbí méjì ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu wọn pápápá mọ́mì wa ẹ má bí báwa náà kàn síbi. màmá nínú ire tí wọ́n fún wọn nílé nì nígbà tí ilé wọn jóná màmá tí wọ́n fún wọn nílé nì màmá báwo ló ṣe fẹ́. ìgbà tí ilé ìyá Joshua jó níbi tó ń gbé so wọ́n fi sunkún wá sọ́dọ̀ mi pé èmi ní kókó mo dẹ̀ wò pé ojú ló ń rojú ṣàánú pé tó bá jẹ́ sísítà mi ṣàlè lé dà mo fi gbà wọ́n mọ́ra wọ́n fi wà lọ́dọ̀ mi so ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn máa ṣẹlẹ̀ mo wà lọ́jà àwọn neighbor pè mí pé èmi mo wà nítòsí ìyá Joshua kí n lọ pé ìyá Joshua lé ọjà so àti máa dọ́dọ̀ ìyá Joshua mi kàn palẹ̀ mọ́ pé wọ́n pe àwa méjèèjì ńlé wọ́n ní kí ló ṣẹlẹ̀ mo ní mi ò mọ̀ torí pé mo mọ̀ pé tí bá sọ fún wọn wọ́n máa bara jẹ́ mo ṣe ní wọ́n palẹ̀ mọ́ kọ́ máa bọ̀ ni wọ́n pe àwa méjèèjì wọ́n ní kí ló ṣẹlẹ̀ àwọn ọmọkùnrin làwọn wà pé wọ́n máa bọ̀ so ibi tí ìyá Joshua ṣáà ti ń bá jẹ́ pọ̀ ọmọkọ mo ní kò sí nǹkan tó ṣe ọmọ púpọ̀ máa bọ̀ so bí woman kan ṣe ń bọ̀ wá ní ṣọmọ yín ni ọmọ tó kó sómi bí ìyá Joshua ṣe bara jẹ́ àtàrẹ̀mádélé àwọn neighbors wọ́n try láti wá Joshua but luckily àbí Joshua àti di ọjọ́ kejìlá wá rí gbogbo Joshua. ẹni tó jẹ́ káwa túbọ̀ dá sí tó kàn mí dáadáa ni pé nígbà tí a rí ìyá Joshua tàrí reaction wọn ìyá Joshua sọ àwọn ọ̀rọ̀ méjì kan wípé látijọ́ tí bàbá wọn ti dà wọ́n sí òun lágbádá tó sì jẹ́ pé látọmọ pínísí ni Joshua wà Joshua dẹ̀ ṣèlérí fáwọn pé òun máa sọ wọ́n déèyàn pé ṣùgbọ́n ó ti kú
pé ṣó yẹ kọ́ lọ́ọ́ ṣe bẹ́ẹ̀. Mo wá jókòó mo ro ọ̀rọ̀ yẹn pé Ọlọ́run ṣì wà síbẹ̀síbẹ̀, ó wà lórí ìtẹ́ tí ò ti kú. Ọlọ́run ò ní kú láíláí. Ọlọ́run a máa rán ẹ̀dá sẹ́dá, àtorí ìkànṣe kan lọ́lọ́run. Joshua ló kú ṣùgbọ́n Ọlọ́run tó dá Joshua ò kú. Gbogbo ọmọ Nàìjíríà tó ń wò mí wọ́n rán mi sí ìyá Joshua pé àwọn fẹ́ fún yín ní hope. Ẹmọ tó ń pè ní hope, ìrètí. Wọ́n ní ìrètí sì kù níbi tọ́lọ́run fi sí pé kẹ́ má wọ́rí. Nǹkan méjì lọmọ Nàìjíríà rán mi sí ìyá Joshua. Àkọ́kọ́ ni pé ọmọ Nàìjíríà fẹ́ ra ilẹ̀ kí wọ́n kọ́ ilé míì, ilé tuntun míì fún ìyá Joshua. Kódà àti gbowó ẹ̀, àti fẹ́ gbowó ẹ̀ pé. Ení nìyẹn. Lẹ́ẹ̀kejì ni pé business tí ìyá Joshua máa ṣe, ọmọ Nàìjíríà láwọn máa gbé. Òpù tí ìyá Joshua ní nínú ọmọ ẹ̀ tọmọ yẹn fi kú, òpù tó rò pé ó ti tán yẹn, àwọn ọmọ Nàìjíríà sọ pé òpù yẹn ṣì kú. Pàápàá jùlọ ọmọ Yorùbá aládé, wọ́n ní òpù yẹn wà pé kí ìyá Joshua má wọ̀rí. Lóòótọ́ o, kò sírú ń tá a lè fún ìyá Joshua tó máa tó dìndín ọmọ. Ṣùgbọ́n statement pé òpù ti parí fóun, kò sí rètí mọ́ láyé òun, ọmọ Nàìjíríà ní kẹ́ má sọ bẹ́ẹ̀ mọ́. Wọ́n láwọn máa mú yín kúrò níbí, wọ́n máa mú yín lọ sí ibi tó tún dáa ju bí lọ. Àbálẹ̀ má bínú o. Wọ́n máa mú yín lọ síbi tó dáa, wọ́n máa kọ́ ilé fún yín, ẹ máa gbé ibẹ̀, ẹ máa di landlord níbẹ̀. Ní tó yẹ kí Joshua ṣe fún yín yẹn, ọmọ Nàìjíríà láwọn rẹ́dì láti ṣe fún yín. Lóòótọ́ o, ó lè má dàbí Joshua o. Wọ́n ní ká kí yín pẹ̀lẹ́, ẹ kú àtẹ̀mọ́ra. Gbogbo ọmọ Nàìjíríà ti wá ń dá owó. Gbogbo ọmọ Nàìjíríà ti ń dá owó. Ẹ máa bá mi share fídíò yẹ̀yin tẹ́ ń wò wá láti ilé. BGI TV náà la wà, Bàbá Gbàgede Ìmọ̀. Lórí Facebook a wà ní Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lórí Facebook. Tó bá dórí Facebook lẹ́yìn tí ń wò wá live, ẹ máa bá wa pín kó dé ọ̀dọ̀ MC Olúọmọ, àwọn náà lè kú. Ẹ máa bá wa pín kí lórúkọ ẹni tó tún gba chairman Sego. Ó dọ́dọ̀ Sego, Mustapha Sego. Ìrànlọ́wọ́ yín afẹ́ kẹ́ bá wa dá sílé tá ń kọ́ lọ́wọ́. Gbogbo ẹ̀yin lọ́ba lóyè. A fẹ́ kọ́ ilé fún ìyá Joshua, a fẹ́ mú kúrò níbi tó wà yìí. Now, ìbéèrè tán ní kí n bi yín léèrè ìyá Joshua ni pé ṣé ó sì wù yín kẹ́sì máa gbé bíbá yìí ni àbò tẹ́yìn lọ́rùn bọ́ ọmọ Nàìjíríà sí láwọn fẹ́ kọ́lé fún yín? Ó tẹ́ mi lọ́rùn báwọn ọmọ Nàìjíríà ṣe. Ẹ sọ̀rọ̀ yẹn sókè. Ó tẹ́ mi lọ́rùn báwọn ọmọ Nàìjíríà ti sọ pé wọ́n máa kọ́lé fún mi. Ọlọ́run á dìde ìrànlọ́wọ́ sí gbogbo ẹni tó dìde sí mi. Wọn ò ní fi kú ọmọ gba èrè iṣẹ́ tí wọ́n ṣe. Wọn ò ní fojú sunkún ọmọ, gbogbo wọn ò ní wọ́ bóyí. Ẹ má sunkún mọ́. A kàn ń sọ náà ni. Ikú ọmọ ò dá lára, Ọlọ́run má fi kú ọmọ ṣe wá. Ọlọ́run má fi kú ọmọ tán wa wò. Ẹ rí gbogbo àwọn tó wá bá yín kẹ́dùn. Ayé ò ní bọ́ bàtọ̀ fọ̀ sẹ́sẹ̀ yìí sínú ẹnu ọ̀nà lé yín mọ́ lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá iná àtẹ̀yin tẹ́ ń wò wá nílé lágbàáyé, ayé ò ní bọ́ bàtọ̀ fọ̀ sẹ́nu ọ̀nà wa. Lágbára Ọlọ́run ọba, Bàbá Gbàgede Ìmọ̀ náà ń pè mí. Mo ti forí ìṣẹ́, Ọlọ́run á dẹ̀ jẹ́ ká dé ilé ìlérí ayọ̀. Mo ń wo ọjọ́ yẹn níwájú, ọjọ́ tá máa kó kọ́kọ́rọ́ ilé yín lọ́wọ́ wípé ilé tọmọ Nàìjíríà kọ́ fún yín ni. Ṣùgbọ́n wá ní kí n bi yín léèrè béèrè kan torí pé n tó ń ni ló ń ni. Tá a bá la fẹ́ mú yín kúrò l'Ékòó yìí, ṣé ẹ rẹ́dì láti kúrò l'Ékòó? Síbi tán bá kọ́lé sí fún yín lẹ́níwẹ̀ẹ́ Nàìjíríà yìí, nílẹ̀ Yorùbá. Ṣé ẹ láìkì Abẹ́òkúta? Ẹ láìka Abẹ́òkúta, ó tẹ́ yín lọ́rùn kan kọ́lé síbẹ̀ fún yín. Ọmọ Nàìjíríà, mi ò fọ́ọ̀sì ìyá Joshua lọ kọ́lé fún l'Abẹ́òkúta o, ó ló tẹ́hùn lọ́rùn. Abẹ́òkúta lèmi ń gbé, Abẹ́òkúta láti wálé ni. Ibẹ̀ lójú mi lè ká dáadáa, ibẹ̀ ni mo lè tètè sáré kọ́lé yẹn fún yín. Tó bá wà lọ́nà jìjì sí mi, mo ṣẹ̀ máa ní láti máa drive long distance láti lọ máa wò. Lọ́wọ́lọ́wọ́ yìí mo ti bó ṣìṣẹ́ tó máa ti fact eruma nípa lọ sef blọọkù tó máa kọ àti estimate, cement tó máa parí ẹ̀ dé linted àti estimate,
mo rò pé yé yín then tó bá possible tó bá sì yọ owó táwọn èèyàn bá fún wa lówó sí dáadáa òun wà ká kọ́ ṣọ́ọ̀bù in fact tẹ́tí ẹ̀ lẹ́ǹta yìí ó ti dáa jù ṣé èso ẹ̀ tó ń ta kí ní ọgbà àwọn nǹkan yẹn ẹ má wọ̀rí gbogbo nǹkan yẹn lọmọ Yorùbá rẹ́dì àwọn Yorùbá àtàtà kẹ́ ẹ lè mọ̀ pé ilẹ̀ Yorùbá ìyàtọ̀ dé kẹ́ ẹ lè mọ̀ pé ọmọ Yorùbá ẹ̀dá tó lójú àánú la jẹ́ a sì nífẹ̀ẹ́ ara wa púpọ̀ àwọn èèyàn tó sunkún gbà tí wọ́n wo fídíò yín wọ́n ń ṣe 10 million tó ń ké èmi gan fúnra mi gbà tí mò ń present fídíò yẹn ní studio bí ò lè gbé sára wọ́n ní láti pa kámẹ́rà fún mi torí mi ò lè control ara mi mọ́ but notwithstanding àtorí ìkànṣe kan lọ́lọ́run ọba dákúndákun alápàdúpẹ́ ni tí ò sí nǹkan tẹ́nìkan lè ṣe sí ó ti patú ọwọ́ ẹ̀ nìyẹn kò sì sí ní tá a máa ṣe kóòtù tá a fẹ́ gbé lọ ká gbé lọ náà ó ti ṣe tó máa ṣe nìyẹn ṣùgbọ́n o tó bá ṣèkan á fi kan sí ó ní lẹ́yìn ìnira tí bá gbé báyìí ó ní dẹ̀kun sí wà ìyá Joshua Ọlọ́run máa mú yín pòǹbí ó máa mú yín lọ inú ilé ti yín láìpẹ́ lọ́lá gbogbo àwọn Nàìjíríà tó ń wò mí mo rò pé yé yín ẹ máa bá wo ìsàlẹ̀ fídíò tẹ́ ń wò yìí tẹ́ ẹ bá wò tán ẹ padà wá wò a máa pin account tẹ́ ẹ máa fowó sí sínú ẹ̀ lágbára Ọlọ́run owó tó ti wà lọ́wọ́ mi nísìnyí ìfẹ́ disclose ẹ̀ lórí National TV owó tó ti wà lọ́wọ́ mi ó ti ṣe foundation léyìn already iyekíye tá a bá fẹ́ ra lẹ́yìn ó ti rà tó ṣe foundation láìpẹ́ statement wípé ọmọ ìdẹ́ ti promise mi ṣé hope ti wá tán ni tẹ́ tó wá challenge Ọlọ́run pé Ọlọ́run ó dẹ̀ ti fi mí ṣẹlẹ́yà kò yẹ kó jẹ́rù mi ṣe rí statement yẹn Ọlọ́run ti gbé mi dìde ní pé kábàáyín bẹ gbogbo ọmọ Nàìjíríà kan fún yín ní hope yẹn lágbára Ọlọ́run ó sì kù bíbọn ṣe máa ń ró ìgbésí ayé yín sì kù tó sì máa dáa gbogbo àwọn ẹni sì ń bọ̀ wá bá yín yọ̀ lágbára Ọlọ́run ṣé rí ẹkún tọ́lọ́run pa yín lẹ́nu ó sì máa padà pa yín lẹ́nu lágbára Ọlọ́run ọba ẹ ṣe báyẹn fọkàn balẹ̀ ẹ má ṣàìdásọ Ọlọ́run ẹ má sọ sísítẹ̀mù inú mi ti ẹ̀dùn pé ṣọ́ọ̀ṣì lẹ ti ń bọ̀ yìí sísítẹ̀mù tọ́lọ́run máa ń lò nìyẹn nígbà míì mo wá fàsìkò ibi Ọlọ́run kó má fi ìbànújẹ́ ṣoore fún wa Ọlọ́run ṣe fẹ́ kó rí ló ṣe rí ìyá Joshua lágbára Ọlọ́run oorun tó kù lókè ó máa sa aṣọ tó kù àwọn méjì tó kù yẹn o wọ́n á tún lọ́wọ́ rí lẹ́yìn tó bá kù lágbára Ọlọ́run ṣé wá rí bàbá wọn tó lọ tó fi yín lẹ̀ tí ẹ lù ṣe ẹ kúkú mọ̀ wá rí inú òdẹ̀ mọ̀ yín rí Ọlọ́run fẹ́ mọ̀ tẹ̀sẹ̀ ẹ̀yìn ládé tọmọ yẹn bá kú tẹ̀rẹ̀ níbọdì wá rìkọ́ọ̀dù yín ó kú gbé náà ni ẹ̀ẹ́dẹ̀jìyà yẹn gbé ṣùgbọ́n ìdùnnú mi tó dẹ̀ yà mí lẹ́nu dì sí ni pé wàhálà ọmọ Nàìjíríà dìde sí yín láàrin 2 days mo raise over 2 million naira fún yín láàrin 2 days mo raise over 2 million naira àwọn èèyàn dẹ̀ tún sì ń fowó ránṣẹ́ àwọn èèyàn rẹ́dì wọ́n ní òòpù yẹn àwọn máa fún yín Ọlọ́run dẹ̀ máa lo gbogbo ojú tó ń wò mí kárí ayé lágbára Ọlọ́run ẹ ṣe báyìí màmá ẹ fọkàn balẹ̀ lágbára Ọlọ́run ọba mo rò pé yé yín ìrìn wá sì kẹ̀kan tó kù nìbọn ń ró a sì máa invite yín wá sábẹ́kúta tá a bá rí ilẹ̀ tá a máa rà ká tó sanwó ẹ̀ rárá ẹ máa sọ fún wa pé ibi tẹ́ mi lọ́rùn ká tó ralẹ̀ ká tó sanwó ẹ̀ tẹ́ ẹ bá ti tẹ́ yín lọ́rùn àwa pé òṣìṣẹ́ wa lójú yín wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn rí ẹ má lè free láti máa wá wò fúnra ara yín tó bá dẹ̀ jẹ́ pé tentatively ohun yìí ká mú yín kúrò ń bí ká sì lọ gbalé fún yín lábẹ́kúta ná kí lè yín yẹn máa lọ torí pé pẹ̀lú ògo Ọlọ́run mo fẹ́ ṣe níṣe kí la wà July tó bá máa fi di September inshallah ilé yín ajalẹ̀ tó bá máa fi di September lágbára Ọlọ́run ilé yín ajalẹ̀ àákó kọ́kọ́rọ́ yẹn lé yín lọ́wọ́ báyìí kí wá ṣe lé nìkan la máa ṣe fún yín a máa fún yín ní owó tó tówó tẹ́ ẹ fi lè máa tajà yín yẹn padà lágbára Ọlọ́run ọba débi pé èèyàn sáà ní máa yọ kiri lè jẹ nǹkan kan náà lẹ gbọ́dọ̀ máa jẹ so ẹ fọkàn balẹ̀ ìyá Joshua ẹ má wọrí mo bá yín kẹ́dùn gbogbo ọmọ Nàìjíríà bá yín kẹ́dùn ẹ̀yin aráalé ẹ má bá mi kọ sí kọ́mẹ́ǹtì pé ẹ bá ìyá Joshua kẹ́dùn
mo fàsìkò yìí rọ gbogbo ẹni tó ń wò mí káàkiri ayé ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí àkáǹtì tí a máa sanwó sí mi ò rántí ni ìbá ti pin ẹ̀ ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ̀ Universal Empowerment Fund account ẹ bá mi kọ sínú comment ẹ bá mi sínú comment káwọn èèyàn máa fi tán bá rí sí tá a bá ti parí program yìí lágbára Ọlọ́run máa pin ẹ̀ mọ́nú nínú fídíò tẹ́ ń wò yìí ẹ rí àkáǹtì yẹn bẹ̀ kí ohun tẹ́ni kálukú náà bá rí ẹ bá wa dá sí kò lẹ́sẹ̀kẹsẹ̀ a fẹ́ kí ẹ̀rín kó pa ẹ̀rẹ̀kẹ́ ìyá Joshua lágbára Ọlọ́run pa ọmọ tó ní kálukú wa náà ní kú o madam ẹ ní ṣoore ṣe ìbàrọ̀ lórí tẹ́ máa ṣe tọ́ máa ní kẹwàá ru ti yín léléwé rẹ̀ tọ́ máa ní kẹwàá ru ti yín pàǹtì tọ́ máa ní kẹwàá ru ti yín kirikiri lágbára Ọlọ́run ẹ̀ ní ṣerú olùkọ́ lágbára Ọlọ́run balẹ̀ wa ẹ ṣeun ẹ kú fọmọnìyàn ṣe gbogbo ọmọ Nàìjíríà dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yìí ẹ wá rí brọ́dà wa tí wọ́n ṣe ọkàn akin ọmọ Nàìjíríà ní ká dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín á ṣe máa invite yín sí studio wa ó ní kọ̀ọ̀kan gbọ́dọ̀ fún yín náà torí ọkàn akin tẹ́ ẹ ṣe kì í ṣe ọkàn akin kékeré a lè mú wa débi tí odò yẹn wà tí kànáà yẹn wà ẹ jẹ́ ká débẹ̀ ẹ bá wa ká lọ. táwọn yẹn wà láì fún that's 540. Ma tí ìgbà ní ká ṣe. ẹ lè lọ o ẹ má lọ síbẹ̀ ẹ jókòó tí ẹ máa bọ̀ ẹ kò nóòrùn ẹ jẹ́ ṣíṣọ́. ìsílẹ̀ ìjàmbá orí mi fẹ́ wọ́n ṣó bí ìbàdàn 33 máa fi tí rẹ̀ tún gan máa. ẹ máa máa di chọ́ọ̀chì gbọ́dọ̀ yóò rí ilẹ̀ náà ní kó máa ṣọ́ máa pè sí i. wọ́n ní ká máa tó ojú tó akọ̀pẹ́ sílẹ̀ lẹ́yìn àmọ́káwọn ìlànà bàbá ẹ̀sùn ní ká máa tó ìgbà ìyàn mẹ́lá fún lórí wọn kọ́ èèyàn máa kọ̀m̀pléǹtì sílẹ̀ lẹ́la wọn ní. ọkùnrin ó ti sáfà wọ́ọ̀dù wàláì ó ti sáfà wọ́ọ̀dù. iṣẹ́ tí mo ṣe àkáǹtì yẹn ó yẹ kí n fi pin ní. ọkàn mi ò sọ̀rọ̀ bàbá ti ṣe tán sì máa pín àkáǹtì. pépà náà yẹn orí pápá wo ló ń gbà. ìbẹ̀rẹ̀ pápá kan wà lẹ́yìn. pákó yìí ló gbà ó yá. orí pákó tẹ̀ ń wò yìí ibẹ̀ ni Joshua gbà ṣó sì wà láìfi hàn orí pákó yìí ni Joshua gbà ibẹ̀ lẹ́sẹ̀ ti ré sómi yẹn wá kún báyìí àbí ó kún dé gbogbo bí báyìí sábà lè gba bí báyìí kọjá sábà ò ní ré bọ́ ṣá ó yá. ọ̀yá aṣáájú. ó yá já lọ. gbogbo bí báyìí ó kún dé gbogbo bí báyìí. ó lọ báyìí. gbogbo bí táwọn wọlé lẹ́yìn ó kún lọ. omi tí ẹ̀ ń wò yìí omi yìí ni láti ibi tí ibi pákó ta ti kúrò láti ibi pákó yìí ibẹ̀ ni Joshua ló ti ré bọ́ ṣùgbọ́n gbogbo bí tàwa yìí ni wọ́n pè ní kìdá omi lọ́jọ́ yẹn tó mi tẹ̀ ń wò yìí kún dé omi yìí ni Joshua wá ré bọ́ sí inú omi yìí níwọ̀ wá wọ̀. bẹ́ẹ̀ni sà. ìjọba Èkó ẹ bá wa bá wọn wá nǹkan ṣe sí kànáà wọn yìí. ẹ wọ ọgbọ́n kan lélẹ́yìí pàápàá ọgbọ́n kan rèé ẹ má tún gbóǹbí o. ó kò gbàgbé tí ilẹ̀ ọpẹ́. kò need ṣé níbo náà ṣe sí. iwájú ok iwájú ẹ̀ náà ti lọ rí. ibi tí wọ́n ti yọ. ok. báyìí ni ẹ máa bọ̀. náà là ń bọ̀.
Canal gidi ni bíbá. This is real canal. Ibi bíbá yìí ló ti rí mọ́. Gbogbo bíbá kún lọ́jọ́ yẹn ó kún ìyẹn ò lè dùn bí. Obi òkè gbogbo bí lẹ́yìn ó. Sóbi canal yìí ló gbé sí. Bẹ́ẹ̀ni. Wọ́n sì sí tó Ọlọ́run á ṣe dáadáa fún wa. Wọ́n bọ̀. Oya, súnmọ́ wa. Lórúkọ BGI TV, arákùnrin tó gbìyànjú láti yọ àwọn ọmọ yìí tó rí ẹnìkan yọ. A fẹ́ ọmọ Nàìjíríà ní ká fún ẹ ní owó yìí. Ó dúpẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà. Ọmọ Nàìjíríà ṣe gidi gan. Lágbára Ọlọ́run, a tún invite ẹ sí channel wa. Ní tó bá ní tọ́sí a máa fẹ́ kó gbọ́. Ń bọ̀. Oya, súnmọ́ wa. Lórúkọ BGI TV, arákùnrin tó gbìyànjú láti yọ àwọn ọmọ yìí tó rí ẹnìkan yọ. A fẹ́ ọmọ Nàìjíríà ní ká fún ẹ ní owó yìí. Ó dúpẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà. Ọmọ Nàìjíríà ṣe gidi gan. Lágbára Ọlọ́run, a tún invite ẹ sí channel wa. Ní tó bá ní tọ́sí a máa fẹ́ kó gbọ́. Ibi tá à ń wò yìí, ibẹ̀ ni ìyá Joshua ń lò tẹ́lẹ̀, ibẹ̀ ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jóná. Bẹ́ẹ̀ tí ń wò yìí, ibi ìbà jóná ni. Ibẹ̀ ló ti kó kúrò kó tó kó lọ sí ibi tí ẹ̀ ń wò tí a ti interview ẹ̀. Ìyá Joshua ni ẹ tún wò ní ojú ìwòran wa yìí. Nígbà tí a parí fídíò lẹ́ẹ̀kan, wọ́n fi ọ̀rọ̀ kan tó mi létí, pàápàá jùlọ ẹni tó jẹ́ baálẹ̀. Wọ́n fọ̀rọ̀ kan tó mi létí pé ẹni tó jẹ́ chairperson Ìṣẹ́rí Ìkòsí Ìṣẹ́rí àbí ẹni tó jẹ́ chairperson Ìkòsí Ìṣẹ́rí local government, wọ́n ní wọ́n kéde oríire kan fún ìkéde ìrànlọ́wọ́ kan fún ìyá Joshua. Ní ìrànlọ́wọ́ yẹn tó jẹ́ yàjóyàjó ni. Nígbà tá a dẹ̀ ṣe tán, a pè ìyá Joshua pé látọ̀dọ̀ tiwa kí ni nǹkan yàjóyàjó tí ìyá Joshua fẹ́ ká ṣe fáwọn náà kó tó di pé wọ́n kọ́lé tán. Wọ́n ní lọ́wọ́ ìyá àwọn ò ṣetán láti tí ì lọ ọjà. Ó nọ́mà kódà lọ́dún kan lénìí mi ò retí kí ìyá Joshua lọ sọ́jà torí pé ọmọ ẹni kú kò ń ṣe nǹkan tí wọ́n fi kì í ṣe ṣeréṣeré nígbà tí kì í ṣe pé Joshua lọ rìn àjò tó jó lọ pápátá ni. Láti tètè bẹ̀rẹ̀ ọjà wọn máa pẹ́, wọ́n wá sọ pé tá a fi parí nǹkan tá a ṣe fáwọn ká fáwọn ní 200,000 sọ́wọ́ káwọn máa ná díẹ̀díẹ̀ kí ó tó di pé a parí níta fẹ́ ṣe fáwọn. Kì í ṣe 200 nìkan lèmi ò fún wọn. Tá a bá ti fún wọn sìn tíyẹn bá ti ń tán kán tún máa pè wá á tún sì máa fún wọn sí títí tá a fi parí ilé wọn tán. Mo mọ̀ pé èèyàn ọmọ Nàìjíríà ẹ̀ ní jẹ́ kébi pàyà Joshua bá a ti ṣe ń kọ́lé fún wọn lọ. Wọ́n ní chairperson Ìkòsí Ìṣẹ́rí, wọ́n náà máa gba ilé fún wọn, wọ́n máa mú wọn kúrò níbi tá a wà yìí. Ní tèmi náà dẹ̀ ń sọ nìyẹn pé ká tiẹ̀ mú wọn kúrò níbí ná kó tó di pé torí tán bá ṣe ń rí omi yẹn ìrònú ìbànújẹ́ yẹn máa pọ̀ sí. Chairman ti take yẹn up káwọn máa mú wọn kúrò ńbẹ̀. Káwọn tó wá kán tó lo ilé yẹn tán, ilé táwa fẹ́ kọ́ fún wọn ti parí lágbára Ọlọ́run. Ó yá ìyá Joshua ẹ fẹnu ara yín sọ̀rọ̀. Chairman Ìkòsí Ìṣẹ́rí Mrs. Simbiat wọ́n wá bá mi pẹ̀lú àwọn èèyàn wọn
ìgbà tán ti ẹ̀ dé pẹ̀lú àwọn tán jọ wá mo rí ìbọn mo kọ́kọ́ ń sá lọ ní ẹjọ́ kí ni mo tún ṣe wọ́n ní kí n ní sùúrù pé wọ́n wá bẹ̀ mí wò ní pé wọ́n wá bá mi fún tọmọ mi tó pé láti lè ṣe rẹ́ẹ̀pù fún mi. Ìgbà tí wọ́n wá bá mi wọ́n ṣàpẹ́ẹ̀tì mi wọ́n bẹ̀ mí wọ́n bá mi sọ pé kí n jọ pé kí n má sunkún tí má tún ti sunkún àwọn ò ní ṣe nǹkan kan fún mi pé ṣùgbọ́n kí n ní sùúrù fáwọn pé àwọn wọ́n wá pé àwọn tán jọ wá àwọn ọkùnrin tán jọ wá wọ́n tẹ̀lé wọn wọ́n pọ̀ wọ́n wá pé àwọn tán jọ wọ́n pe ẹni yẹn ní lídà wọ́n sọ pé lídà láti sì lọ pé kó lọ sí Kétu kó lọ máa wá ilé tó bá dáa ní kó wá fún mi wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n lọ. The other person náà tún wá tó jẹ́ chairman ladies Ìkòsí Sherry mi ṣe wá fi morúkọ àwọn náà tún wá chairman àwọn náà obìnrin làwọn náà àwọn wá ìgbà tí wọ́n wá wọ́n bẹ̀ mí wọ́n ṣàbá mi sọ̀rọ̀ pé kí n jọ pé kí n má sunkún mọ́ pé àwọn máa ẹ̀pù mi wọ́n wá dìde lórí àpótí tó ń jókòó sínú ní wọ́n kúnlẹ̀ fún mi níbi tí mo jókòó sí lórí ẹní lórí pákó yẹn wọ́n wá fún mi ní 10,000 naira. Kódà ó náà ni gbogbo wa ti gbọ́ ìgbogbo ọmọ Nàìjíríà pátápátá pé àwọn tí wọ́n jẹ́ ìjọba ìbílẹ̀ nílùú Èkó ìjọba ìbílẹ̀ ibi tí ìyá Joshua wà wọ́n dìde mọ́ wọn fi wọ́n lẹ̀ o wọ́n láwọn ṣetán láti ràn ìyá Joshua náà lọ́wọ́ nípa pé temporary help wọ́n rẹ́dì láti ṣe fún wọn ṣùgbọ́n tẹ́yìn ọmọ Nàìjíríà tẹ́yìn ọmọ Yorùbá aládé fẹ́ ṣe fún wọn permanent oore lẹ fẹ́ ṣe fún wọn yìí lágbára Ọlọ́run á sì fún wa ṣe kó tó dìgbà pé àwọn ò kọ́lé tán wọ́n á mú ìyá Joshua lọ sí ilé míì tí wọ́n bá gbà fún wọn náà láti bẹ̀ làwọn náà ti di láńlẹ́dì lágbára Ọlọ́run tí wọ́n ti kó lọ síbẹ̀ mo fẹ́ kí gbogbo wa gbọ́ wípé àwa náà wà lọ́wọ́ òfò àṣetán láti fún ìyá Joshua ní 200,000 náà kó sì kó sọ́wọ́ àfẹ́ sọ láàrin èrò lẹ́ẹ̀kan ni owó yẹn sì wà lọ́wọ́ ẹ̀ kó sì máa ná bó bá tún ti tán kó tún pè wá àti sọ fún kó tún pè wá kí ohun tá a bá tán ní àtò máa fún títí tá a fi parí ilé ẹ ṣe wọn. mo ti tẹ mo ti ń kọ èmi náà gbúdọ̀ máa wẹ̀ yín. máa wẹ̀ yín o má lọ rí bọ́ lórí pákó ọ̀gbẹ́ni ẹ̀yin ará Èkó yẹn gbádùn o ṣé ọba lọ rí bọ́ bíbá yìí èyí tàbí ẹ̀kọ́ tàbí ẹ̀kọ́ ṣe yẹ̀yẹ́ nìyẹn àfi fi ṣe yẹ̀yẹ́ ìbáyìí lẹ fẹ́ pé kò ọ̀yà ẹ̀yin lẹ wà ń jọba báyìí ọmọ àbá yín ṣe Lagos State lọ́dún ọ̀nà ilé ìjẹ́ bíbá ìdá báyìí àpèbí ẹ má rí bọ́ o ọ̀yà ẹni tó ní ká lọ wọ dọ́lọ́pù náà yẹn yíra ní kinní kan kò tó dẹ̀ wá òkè náà. tó mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri ayé mo kí wa lọ́kùnrin lóbìnrin ẹ ṣeun ẹ kú àdúrótì látàárọ̀ ọ̀dọ̀ ya Joshua náà ni a ṣì wà lágbára Ọlọ́run ó ń wá ká kọ́ ilé fún ya Joshua lọ́wọ́lọ́wọ́ báyìí àti ní over 2 million naira lọ́wọ́ lágbára Ọlọ́run gbà tó ti fàṣẹ sí wípé òun lè gbé Abẹ́òkúta ó tẹ́hùn lọ́rùn ká bóun kọ́lé sábẹ́òkúta á wà ilẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí tí a máa ra lẹ̀ fún lábẹ́òkúta tá sì bá kọ́lé náà káwá tó ní pé a sanwó lẹ̀ yìí á pe obìnrin náà wá ó wá fojú ara ẹ̀ wò ṣé bẹ̀ tẹ́ lọ́rùn tó bá níbẹ̀ tẹ́hùn lọ́rùn á wà ń bẹ́ ń gbà tá a bá sọ̀rọ̀ òun ni ó sì gba rìsíìtì orúkọ ẹ̀gbọ́n láfi ralẹ̀ òun ló máa gba rìsíìtì sọ́wọ́ lẹ́yìn yẹn lá bẹ̀rẹ̀ iṣẹ́ bàbá bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ní fojú yín dí sí àní fi ti yín dí sí ẹ̀ máa rí bíṣẹ̀ òun bá wa parí òun náà lágbà lápè wá gbogbo owó ilẹ̀ náà òun lákò fún lágbára Ọlọ́run torí pé BGI ti fi kọ́ lónìí ìyá Joshua lónìí lẹ́yìn yẹn náà n tó lóun ń tà tó mọ̀ ń pa ẹ̀ òun náà ní èso náà gbogbo bó ṣe máa tà á ó dọwọ́ Ọlọ́run ó dọwọ́ gbọmọ Nàìjíríà ó ní ọṣẹ ọlọ́kà ṣe ògbẹ̀yìn tẹ́ bá ògbó yín náà la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o orúkọ tèmi ò jí padà bàbá gbàgede ìmọ̀lẹ̀ Mọ̀rísí láti Ìṣẹ́rí Ìkòsí Kétu nílùú Èkó mò ń fàsìkò yìí dágbére fún wa pé láyọ̀ o. tó ẹ kú ilé padà láti Ìkòsí Ìṣẹ́rí nílùú Èkó a lọ àbọ̀ a ò bọmọ jẹ́ bó ti rí lánàá bá ti ṣe rìnrìn àjò náà lánàá òun lè rí yẹn a ti jíṣẹ́ tí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá aládé
tí ẹ rán mi sí ìyá Joshua àti jíṣẹ́ fún a sì ti jọ reach agreement. Ó ti sọ pé òun mú Abẹ́òkúta tẹ̀wọ̀n lọ́rùn. Èmi kọ́ ni mo force yẹ o, mo dìbí bí ni pẹ̀lú wo ló fẹ́. Abẹ́òkúta lèmi ti wá, ó lábẹ́òkúta yẹn tẹ̀wọ̀n lọ́rùn. Láti àná tí mo sì ti dé ni mo ti ń tẹ bọ́tìn. Mi ò fẹ́ mi ìfẹ́lẹ̀ yẹn sínú igbó, mi ìfẹ́ bí tí kò ní wà accessible. Mi dẹ̀ nífẹ̀ẹ́ ibi tó máa jìnnà jù sí títì, ibi tó máa jẹ́ ibi táwọn èèyàn ti ń gbé. Mi ò fẹ́ new site rárá pàápàá, ibi táwọn èèyàn ti ń gbé tán ti kọ́lé sí yàmàyàmà ibẹ̀ ni mo fẹ́ kára lẹ̀ yẹn sí fún. Kádẹ̀ tó sanwó lẹ̀ á pè wá fojú ara ẹ̀ rí pàdé wa níjọ́ báyìí. Iye tó nílẹ̀ pelẹ̀ á fi tí ara ẹ̀ gbọ́. Ṣó tẹ́ ẹ lọ́rùn tó bá lóun tẹ̀hún lọ́rùn lójú ẹ̀ láṣì sanwó, láṣì transfer iyekíye tó bá jẹ́ sí ẹni tó nílẹ̀. Receipt orúkọ mi kọ́ ni wọ́n máa fi kọ́ BGI àìkọ́ lónìí, orúkọ tiẹ̀ tó fẹ́ kọ́ kọ sórí receipt náà máa kọ sí. Wọ́n á sì múlé lọ́wọ́, mi ò ní gbà á, wọ́n á múlé lọ́wọ́. Àwa aṣojú ẹ̀ nígbà tá a ti lọ yẹn ni mo ti máa sọ pé káwọn òṣìṣẹ́ wá, torí mo ní èmi ní bricklayer tèmi lọ́tọ̀, so máa pe bricklayer wá kan wá wò. Ìyẹn gan ló fún mi ní estimate. Àmọ́ ìyàtọ̀ lórí ń tẹ́ wò lánàá àti tèmi ni pé in tó wà lẹ́mìí tèmi was a room and a parlour sef. Mo oríṣiríṣi comment mo rí lórí Facebook, torí lórí Facebook a gbé live lánàá ni. Àwọn èèyàn comment pé ká má kọ́ a room and a parlour sef fún, ká kọ́ 2 rooms and a parlour fún. Tó èmi kọ́ ni máa decide kíní ló máa decide. Tá a bá rí owó tó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo pé bricklayer mi lánàá èló ló máa kọ́ a room and a parlour sef daily third ó ní block 1005 ti tó 1005 blocks àti 50 bags of cement ó ló ti tó. But nísìn tí a room tún máa kún, nígbà mo rí comment yẹn rẹpẹtẹ mo lókè mo change mind mi pé ká kúkọ́ 2 rooms and a parlour. Ó depend lórí bá a bá ṣe rówó sí. Bí mo ti ń bá wa sọ̀rọ̀ yìí owó náà ti lé again ní ó ti wọ 2.6 lọ tí mo ti rí báyìí. Bí bá ṣe ń rí màmá update ẹ̀yin èèyàn, tí bá ṣe rí màmá update yín lágbára Ọlọ́run. Ṣùgbọ́n o 2.6 ò kọ́lé yẹn dé limited o, kò kọ́lé yẹn kò ṣe ju foundation káralẹ̀ kádẹ̀ ṣe foundation sí lọ. Ẹ̀yin èèyàn tó bá jẹ́ lóòótọ́ lẹ fẹ́ kí n kọ́lé fóbìnrin, ẹ má jẹ́ kó rẹ̀ wá o, ẹ dẹ̀ má jẹ́ kójú ti bàbá gbàgede mọ́, torí tá a bá kọ dáàrin tí ò bá sówó tá a fi kọ mọ́ ojú tí wàá nù ní. A ti lọ fẹnura yaran sọ́bẹ̀ pé gbogbo ọmọ Yorùbá káàkiri ayé wọ́n láwọn ṣetán láti kọ́lé fún. Ẹ̀yin tọ́lọ́ ń fún irú tẹ́ lè fi owó yín ṣe rèé, tẹ́ẹ̀nì ládá tó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ wò bọ́lọ́ ń bá lò wá láti nu omijé obìnrin nù, kí la rò pé yóò ṣẹlẹ̀ sí wa. Orí táwa náà retí kọ́lọ́ ń fún kó súnmọ́ wa ní kọ́ńtrátì látẹ̀rètí yẹn dádì. Bẹ́ẹ̀ bá náwó sí irú bíbá ẹ̀ kẹ́ẹ̀tì ẹ̀ sọ pé èmi náà fi ṣe àtìsọ́dọ̀ wọ Ọlọ́run, kọ́ńtrátì báyìí jẹ́ ó bọ́ sí Ọlọ́run á ṣe aládìpẹ̀lẹ̀ ẹ̀san lọ́lọ́run. Bó bá ná £1 times 10 ni ẹ̀ ó lọ ẹ̀nà bí sàṣẹ́lá sọ Ọlọ́run máa fi rọ́pò fún nílọ́po 10. So ẹni bá nẹ́yọ kan ìlọ́po 10 lọ́lọ́run lòun fi dá padà. Bá a bá ná 100,000 ká máa retí 1 million lọ́dọ̀ Ọlọ́run padà ni. Jù bẹ́ẹ̀ lọ pàápàá Ọlọ́run ti ẹ̀sán bì kan pé ájírà náà zima ẹ̀san tí ò lópin ló máa san fún ẹni bẹ́ẹ̀. Ọlọ́run máa ṣàṣe rọrùn. Oníyanṣẹ́ ọlọ́kà ṣe gbọ́ ìtẹ́ bá wa wo fídíò ìgbòyìn là dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Iṣẹ́ tẹ́ ẹ rán mi òun ni mo jẹ́ yìí o. Bẹ́ẹ̀ ni èèyàn bá wá fẹ́ ká kọ́lé yìí lóòótọ́ ẹ jọ̀ọ́ ẹ máa bá wa gbọ́wọ́ sí àwọn àkáǹtì. Ẹ̀yin tó sì jẹ́ dọ́là lẹ fẹ́ fi ránṣẹ́, dọ́là àkáǹtì mi lẹ̀ wò yìí òun ni 2037 61 48 18 dọ́là àkáǹtì ni. Kò ní ìdípẹ́ ṣẹ̀ṣẹ̀ dààmú lọ san dọ́là síbì kan, ẹ̀sán sàkáǹtì wa direct. Àwa ó ṣe ní rètí Nàìjíríà bí àtúbọ̀ lágbára Ọlọ́run láti èní láti kó studio sí màá tún bọ̀, torí pé by September is my target. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á ṣe bẹ́ẹ̀. This is July, August, September. Gbogbo August ká fi kọ́lé yẹn bá máa di a room and a parlour, 2 rooms and a parlour. Kò yẹ kó ju oṣù kan lọ gbà tí ń ṣe pa fẹ́ dẹ́kì. Ká tẹ̀ wá lórí kíkàn ló kù.
bàbá dẹ̀ ṣe ń ṣe ní stage by stage ní máa po obìnrin ìwà kó wá wò torí pé àgbàdo ẹlẹ́nu ni ẹni bá yan fáfọ́jú dandan ni kó máa súfèé ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá ti gba pé kí transparent and accountability wà ìtẹ́mi ó ṣe tán bá ní bàbá gbàgede kó lọ má jẹ rí àbí kí ló dé tí ìwọ náà kọ́lé fún tó máa ń rùn mi ò fẹ́ torí ẹ̀ mo ṣe lọ bí léèrè ṣó o fẹ́ olóhùn fẹ́ o fẹ́ sábẹ́kúta olóhùn fẹ́ òun ló jù sábẹ́kúta fúnra ẹ̀ mi ò fọ́ ọ̀sẹ̀ Ọlọ́run á ṣe dáadáa fún wa oníyanṣẹ́ ọlọ́kà ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá wa wo fídíò yìí gbogbo yín náà la dúpẹ́ lọ́wọ́ ẹ o mo dúpẹ́ pẹ́ òkun ẹ ṣé gan kódà nítorí rẹ́spọ́ǹdì tí mo rí látọ̀dọ̀ ẹ̀yin èèyàn mi ni mo ṣe ní confidence láti lọ sọ́dọ̀ obìnrin yẹn lánàá tó bá jẹ́ pé bí mo ṣe ní kẹ́ bá mi ràn lọ́wọ́ tí n bá rí 200,000 100,000 wà láì mi ò ní lè lọ bẹ̀ àmọ́ ńgbà mo ti rí mílíọ̀nù tí mílíọ̀nù kìíní kejì ta tó ti mú kẹta ó ti ṣú ọ̀pẹ̀lẹ̀ yẹn ti ṣe kọ́ lágbára ọlọ́ pátákà ara lẹ̀ 1 million àbọ̀ torí bóla tó ilẹ̀ half plot ara pín nígboro ká sọ pé kó lè tó 1 million náà inshallah ìtọ́dẹ̀kù ara cement ara block omi àtòwò òṣìṣẹ́ ìyẹn bá foundation lọ ó wá kú ká máa gbé lọ sókè block ti wà lẹ̀ fún gbígbé lọ sókè cement ti wà lẹ̀ fún gbígbé lọ sókè ṣèbẹ́nu kódẹ̀kù owó òṣìṣẹ́ ni ìgbà bá gbé lókè tó bá kú jẹ̀ráàdì kákan bá dẹ̀jọ́ nárí pàánù náà láfikàn àníkàkàn ká gbélé lè lọ́wọ́ kóun náà tiẹ̀ gba freedom kókó èèyàn bá débẹ̀ yẹn lánàá kò kọjá sísọ kódà mo tún wá dúpẹ́ tèmi fọ́lọ́run ni pé àṣe èmi ò dá mi sí àṣe mo dúpẹ́ fọ́lọ́run ni mo kẹ́yìn ará èkó èmi ò lè gbé kò o èmi kò lè gbé kò o ẹ máa fọwọ́ mẹ́kọ̀ọ́ yìí èmi ò lè gbé bẹ́ẹ̀ láyéláyé èmi ò lè gbé kò mo kí yóò dẹ́dẹ́ ará èkó yẹn jẹ́ pé ẹ tá fàwọn ará òkó lẹ̀ ẹ fàwọn ará ìgbàlẹ̀ yà wà lóko ẹ̀dá wà má gbádùn tiwa láyọ̀ o. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.